Ashabi Olose, I never thought I was going to do this, but since we are there, we are there. Surely, initially when you make a video about àwọn solution China, I thought it's just one of your contents. But looking clearly now, with everything being said, I don't really feel comfortable. I just thought we are going to share content, but now it is so obvious what you mean, who you were referring to, and what you were doing. It's not just content. First, to begin with, we celebrated Fola few days to the China. After that, you brought out Olose Olose in China. Surely, it's easy to add 1 + 1 together. Lórí social media. Surely, kò sí bó ṣe fẹ́ justify ara ẹ̀ lórí video tó ṣe. Like, there's no hint of jealousy there. Because we've seen you gone to China before. And we saw the way you are advertising and doing everything. The same way, náà ni. Ìwọ náà dé China lọ pre-order náà ni. Tó ń sọ pé àtẹ́bá nídìí kíní o, mo rántí dáadáa. Àmọ́ lè bá yín gẹ̀ẹ́tì ẹ̀ ọ̀bọ̀ ẹ má ti sanwó o. Mi ò lè rà wá o. Ẹ gbọ́dọ̀ sanwó o. Now you saw people go there. Ṣé ló dàbí ẹ̀gbọ́n fẹ́ bá ṣe wọn jẹ́? I'm not going to lie. That's how it feels now. With everything being said, circulating this whole thing, you should have just let it slide without even putting another thing there. Ṣé ló dàbí ẹ̀gbọ́n ìgbà tó lọ, there was no issue. Àwọn èèyàn ti ń lọ kó tó lọ gan. Bẹ́ẹ̀ni, àwa ti dé China rè now. Àwọn èèyàn ti ń lọ kó tó lọ. Ìgbà tí wọ́n lọ, àwọn èèyàn pọ̀ tó lọ. But this time around, lórí pé àwọn girls yẹn, wọ́n ti lọ. Ṣé ló dàbí ẹni pé lójú tiẹ̀ báyìí, ibi tó ti ń bùgà, wọ́n ti fẹ́ lọ bàbẹ̀ jẹ́. Àṣàbí kó tó bẹ̀rẹ̀ sí lọ China, làwọn èèyàn ti ń lọ China dáadáa. Sórí ọ̀rọ̀ tó sọ yẹn, sórí ilé tó fara pẹ́, ilé tó fi concern mi ni pé ọ̀rọ̀ Fola. Yàtọ̀ sí ti yẹn, I don't care what anybody tell. Nǹkan tẹ́ bá ń bára yín dù, nǹkan tẹ́ bá ń bára yín ṣe. Torí àwọn blogger ti ń twist ẹ̀ lé Fola lórí. O ò dẹ̀ lè sọ fún wa pé lórí social media, o ò mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Fola kó tó drop orí video yẹn. So ó dàbí ẹni pé you deliberately set Fola up for dragging. Ṣé ló dàbí ẹni pé you deliberately, bí àtòrí pé ò dẹ̀ rí bá ṣe celebrate Fola ló ṣe wù ẹ́ kó wo nǹkan tó fẹ́ fi tún ẹ̀dá. Mo máa sọ fún yín, àwọn compliment kankan wà. Àwọn èèyàn tó bá ń place ní face yín kì í ṣe gbogbo wọn ló nífẹ̀ẹ́ yín. Àwọn compliment kankan wà tó jẹ́ pé ẹlòmíì, they don't like you. Ashabi, ọjọ́ wo ló dé to begin with? If you know what Fola has faced on this social media, that is why she's been celebrated. It has nothing to do with Mora Obigi ju Fola lọ. Tó bá jẹ́ pé nǹkan tó ń rò nìyẹn, nǹkan tí ojú Fola ti rí lórí social media yìí, torí ẹ̀ la ṣe celebrate. It's not because of seniority. Èmi wọ́n kọ́ débẹ̀, èmi big ju. Don't get it twisted. Fola has been through hell and back. Now, the bloggers, your friend bloggers, are now saying, yes, Olose Olose, Ashabi mọ̀ nǹkan tó ń sọ, Fola ló direct ẹ̀ sí. Ó pé Fola ní ọ̀rọ̀ ẹ̀yẹn ló direct ẹ̀ sí. In me, I don't think it's Fola, but mi ò lè totally exonerate ẹ pé you are not talking about Fola. Yes, you knew what you did or what you said is going to somehow affect Fola. But you don't care. Tara ẹnìkan ló mọ̀. Ìgbà tó ń ṣílé, tó ń ṣí ṣọ́ọ̀bù àbí kí ló ń ṣe àbí mọ́tò tó ń ṣí, we celebrated you as well. Ṣé rí àwọn ọ̀rọ̀ kan wà kì í ṣe gbogbo èèyàn lọ̀rẹ́ èèyàn. That's why I stay in my room, I read my book. O lè mọ èèyàn tó nífẹ̀ẹ́ dẹnu. Some people, they are in your life because you are not shining more than them. The moment you are shining more than them, it becomes a problem. Torí ẹ̀mí ìṣe láìkọ̀ rẹ lọ títí. Ibi tẹ́ ti fi ń gbó fìdígbòdì, ibẹ̀ náà ti láìkẹ́. But tó bá ti rí pé o ti ń ṣe dáadáa jù wọ́n lọ, now there is a problem. O ti ṣẹ̀wọ̀n nìyẹn. Ashabi doesn't have to say that. To be frank and honest with you, ká ti sọ pé mọ̀mọ́ ń
fi ata sí, ó fi iyọ̀ sí. To be frank and honest with everybody, Ashabi doesn't have to point out that video, not even when your friend is there. Tọ́rẹ́ ẹ̀ tún mọ̀mọ́ dání. Ṣé o mọ̀ pé fídíò tó ṣe yẹn, ó máa ní tó bá jẹ́ pé ẹlòmíì, mo ṣe mọ̀ pé mò ń sọ pé tó bá jẹ́ pé ẹlòmíì ló gbé fídíò yẹn wá, tó ṣe fídíò yẹn, tó wá react sí, is a different thing. Ìwọ gan ló mú idea yẹn jáde. When you know your friend just got there with a child. Tó bá máa bẹ́ẹ̀ táàmù ẹ̀, wọ́n ní Àṣàbí, Fọlá ló ń bá wí, ṣèbó mọ̀ pé Fọlá wà ní China. Bí Fọlá mọ́mọ́ ẹ̀ lọ síbẹ̀ yẹn, òun àtọmọ lọ ń ṣolóṣo ni. Different way náà ṣe máa gbé ọ̀rọ̀. In fact, ó jẹ́ kí n understand pé o ò mọ̀rọ̀ sọ. Gbogbo ilé ìta kan sọ pé Àṣàbí kíní ó fọ́ ni, o ò mọ̀rọ̀ sọ. Kì í ṣe pé kéèyàn kan lanu gbà o. You have to think before you talk. You have to think pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ṣó máa affect èèyàn báyìí, because I will not set you up for dragging. Never. If you are my friend, tí mo dẹ̀ ṣe celebrate ẹ, o ò mọ̀rọ̀ sọ. Èmi ò wà on board pẹ̀lú mọ̀mọ́ eléwéńjewé tó sọ pé kán ba ayé ẹ̀ jẹ́, kán lọ ipò mọ́ ẹ o. Kí ló kàn mí pẹ̀lú ikú mọ́? I don't believe in that. To me, I feel like it was a mistake or it wasn't targeted. But at the same time, ó gbọ́dọ̀ ṣọ́ ọ̀rọ̀ tó ń sọ. Ó lè má affect ẹ. What if it's going to affect other people? And now, mọ̀ pé Fola is the one in center of this thing. Because she's your friend and she has a problem online. So, ọ̀rọ̀ tó sọ yẹn kò yẹ kó sọ because kò ní dá. But I thought you are smart and mature enough for you to ṣe kíni. Ṣé mọ̀ pé wọ́n sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ kan kú. Nísìnyí báyìí, ọ̀rẹ́ ẹ̀ kan tó travel lọ China, ìwọ ló tún fẹ́ fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ bá tiẹ̀ jẹ́. Ẹ̀kíní kẹ̀bẹ̀, ẹ̀kejì kẹ̀bẹ̀. Ashabi Olose, you are not a girl's girl. Let's be frank. You are not a girl's girl. You are only there when you feel ọ̀rọ̀ mọ́nímọ̀ tó lọ yẹn, ibi mọ́nímọ̀ tó lọ tán lọ fún lóye yẹn, ó lè má dénú ẹ̀ gan. Because kí ló dé? Because wọ́n fún wọ lóye. Ó kàn ṣe ti ẹni. I honestly love you. I don't have anything against you. I swear to God Almighty. But tẹnu bá ti ń kúnyànjú náà kò dáa. You shouldn't have said that. Not now that Fola, for the first time, went to China. Not now that Fola took her daughter to China. What's like that? Tó bá ti ń kún lẹ́yìn, ó mọ̀ pé voice ẹ̀ máa jáde. Torí ó sọ kíní kan ṣe fídíò, ó lè mọ̀ pé ó tó lè yẹ̀ o. Ìbẹ̀rẹ̀ ìparun nìyẹn, Ashabi Olose. Téèyàn bá ti fẹ́ parun ló máa ń sọ irú ọ̀rọ̀ yẹn pé òun ò mọ̀ pé òun tó lè. Torí ayé ní social media, bó ṣe gbé ẹ náà ṣe máa jẹ́ ẹ bọ́ if you are not careful. And if you are Fola's friend, you should know what she has been through. So putting that idea out there is a very bad thing. It's a very bad thing. Wo báwọn blogger ṣe ń gbé Fola ló ń bá wí. It's easy to tag it to Fola, and coming from you, kò dẹ̀ sọ pé ẹ̀ẹ́dẹ̀ máa sọ pé ẹ̀ kì í wo fracas. Fracas kọ́ ló sáré ṣe ń bẹ̀yẹn. You just subjected somebody to bully. Ashabi Olose, maybe you don't know the consequence. Kò affect ẹ, but who affect ọmọ yẹn? Ọjọ́ tọ́rọ̀ ẹ̀ bá ti máa jáde, nobody will have mercy on you as well. Ọjọ́ tó bá ṣe nǹkan kékeré, sórí bí mọ̀mọ́ ṣe gbé ọ̀rọ̀ ẹ̀. Mo sọ fún yín pé I'm not on board with mọ̀mọ́ sọ pé kán bá tiẹ̀ jẹ́, gbogbo ayé ẹ̀ máa bàjẹ́ ni, ó fẹ́ bá tàwọn èèyàn kan jẹ́. I'm not on board with that. I don't really think that you ṣe kíní, but you have this elder of Lara. Jẹ́ akúlọ̀kúrò lẹ́kọ̀ọ́ kọ́lá. O ní elder of Lara nú ayé ẹ̀. Mo ń sọ pé mọ́nímọ̀sì tó lọ yẹn gan, ọkàn ẹ lè má yọ̀ sí, torí pé wọn ò fún ẹ lóye. That is it. You have to tone it down. O kàn máa ń lanu máa ń sọ̀rọ̀ ni. Think before you talk. Think about tí ò bá affect ẹ, ṣó lè affect èèyàn báyìí. And you know it's going to affect Fola. Bí a torí pé o dẹ̀ ti rí, ṣé o mọ̀ pé gbà tí wọ́n lọ China wo gbé kọ́ńténà, bóyá torí nǹkan tó jẹ́ ìlara ni pé torí pé o ti rí pé Fola ti kó kọ́ńténà méjì. O dẹ̀ mọ̀ wípé òjò ti ń pa ọmọ yẹn bọ̀ ọjọ́ ti pẹ́. Tó bá mọ̀ nǹkan tí Fola ti go through lórí social media, wàá mọ̀ pé in fact tó bá yẹ pé kọ́ńténà 40 feet 5 gan ló kó wọlé, ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ. Wọ́n sọ kíní kan lé ayé pé a lot of people will just be looking for your downfall, but they don't pray about the struggle. Wọ́n kàn máa rí ẹ pé báwo lẹni yín ṣe ń ṣe. They don't know the struggle you have endured. Ṣebí China àti Fola lọ yìí, o gbọ́ nǹkan tí Lizzo ń sọ ń pa ẹ̀ ni. Lizzo sọ pé China Ketu ló lọ. Báwo láyé ẹ̀ ṣe bàjẹ́ tó ń pre-order
kíní kan ṣe kíní kan, ìwọ wà lọ́jọ́ tiẹ̀ sí pé olóṣó náà ń ṣe ní China. Ìgbà tí ìwọ dẹ̀ lọ kò sí olóṣó ní China. Àwọn èèyàn sọ kíní kan pé ṣé ó ní ìlú tí ò kí ń ṣe olóṣó ni? Òótọ́ dẹ̀ ni, Ṣinkó ò kí ń fẹ́ wọn racist ni wọ́n náà. Mo ti lọ bẹ̀ náà. Mo lọ sí Shanghai, yes, I land in Beijing. Mo dẹ̀ gba Beijing lọ sí Shanghai. Wọn ò láìkì dúdú lórí train báyìí, wọn ò láìkì dúdú. Wọn ò lè jókòó sẹ́gbẹ̀ẹ́, tó bá jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn máa dìde ni, ẹ̀rù máa bà wọ́n ni. So wọn ò tiẹ̀ kí ń dó dúdú. So àwọn wo lọ́nà ń dó ń bẹ̀ pátápátá. Wọ́n ń dó àwọn bọ̀bọ̀ tó máa ń ṣe kíní tó máa fún ẹ ní agent àbí àwọn black tó bá wà ń bẹ̀. Dúdú ń dó dúdú ni, kì í ṣe pé kíní. Ibo náà dẹ̀ kì í ṣe olóṣó, wọn ṣe olóṣó Nàìjíríà àbí wọn ṣe olóṣó l'Amẹ́ríkà. Ibo náà ti kì í ṣe olóṣó. Ibo náà ti kì í jalè tó wá kàrà mọ́ ẹ̀. Àbí wọ́n sọ fún ẹ pé Naija nìkan ló wà ní China tó ń sọ pé wọ́n ṣe olóṣó. Tó bá jẹ́ pé àwọn ò tí ì dé Arab country rẹ̀, àwọn Uganda yẹn wọ́n ṣe olóṣó ju anything, wọ́n máa ń kó wọn ṣe olóṣó ni. Wọ́n ṣe olóṣó ju anything. Àwọn tí ò kí ń ṣe ẹ̀yà Nàìjíríà. Nàìjíríà máa ń jáde lọ hustle ni. Tó bá rí àwọn ẹ̀yà tó kú, wọ́n á ṣe olóṣó, wọ́n á ṣọmọ ọ̀dọ̀. Lọ Dubai kó lọ rí bó ṣe ń ṣe olóṣó tó ń ṣọmọ ọ̀dọ̀. Few ní Nàìjíríà gan tó ń ṣe olóṣó níta. Yes, Nàìjíríà obìnrin few ló ń ṣe olóṣó níta. Wọ́n máa ń ṣiṣẹ́ ni. Ẹ wá jókòó síbẹ̀ yẹn. Ìgbà tó yá pé ṣé o mọ̀, any small thing, anybody is a celebrity in Nigeria. Anybody is a celebrity. Òun mo sọ pé celebrity yẹn ó yẹ kó jẹ́ pé they earn it, kì í ṣe pé just social media. Orí tí mọ̀mọ́ eléwé ń jẹwé yẹn náà sọ pé bóun ṣe wà ìṣó kéré inú ayé mọ̀mọ́ ó kéré, obì ló bí ń tí kò sí anybody tó mọ̀ ẹ́. Celebrity yẹn you have to earn it. Àwọn ìyàbọ̀ yẹn they earn it. Kì í ṣe pé it was given to them. They work hard before they become celebrity. So everything they say it has value. Ó mọ̀ pọ̀lọ wá. Kì í ṣe pé kéèyàn kàn lanu kó kàn sọ̀rọ̀. You subjected your friend to bully torí pé orí pé wọ́n celebrate ẹ̀ torí pé orí pé gbogbo kọ̀ǹtẹ́nà wọlé. Ìgbà tí wọ́n lọ China nǹkan mélòó ló kó wọlé. Aṣáàrí ọmọ yẹn lójoojúmọ́. Nǹkan báyìí rè, a máa rí Fola náà. Ẹ̀rù oúnjẹ tó jẹ sùn ni. Ẹ̀rù oúnjẹ tó jẹ sùn ni. Tẹ bá ní ìdí iṣẹ́ ẹ wo aṣọ yìí máa bá yín ṣe. Ẹ̀rí bí Lizzy ṣe fi ń ṣe yẹ̀yẹ́ ni. And there you go. That is the person tó súnmọ́ ẹ, tó dẹ̀ tó súnmọ́ gbogbo wa. And you are saying something like that. Ó dẹ̀ tó mọ̀ pé mọ́ mọ̀ dání. Ìkànnà pé yẹn náà àwọn Àṣàbí ọlọ́ṣẹ̀. Your heart is not good. Tí ìwọ nìkan ló fẹ́ ọ̀rọ̀ ẹ dàbí ọ̀rọ̀ King Michi ni. Baby King Michi yẹn. Bó ṣe rí náà nìyẹn. Ìwọ nìkan ni nǹkan ṣe kíni. Wo agbádùn Fọlájú ẹ lọ. O kò yí ẹ. Òjò ti ń pa gbogbo wa àti Fọlábọ̀ ọjọ́ ti pẹ́. Nǹkan tí ò yẹ nìyẹn. Ṣé orí nǹkan tí Fọlá tó ti go through, tá ti jọ go through together lórí social media kò lè yé wọ. Ṣé o mọ̀ pé ìwọ bó ṣe gay ló fi famous. Fola has gone through hell and back. We were all there. So if we celebrate her, if we are posting her and sharing, orí pé kò sí anybody tó ń post ẹ. And sharing her. Tí ò bá tiẹ̀ lè sọ̀rọ̀, tí ò ń ṣe nǹkan tó lè sọ̀rọ̀, tí ò lẹ́nu lọ títí. Because of nǹkan tó ti pass through la ṣe like ẹ. So you cannot understand. You cannot understand why people stay with Fola, why people share ìgbà tó lọ China ta lórí ẹ̀. Kò sẹ́ni bọ̀ tó share náà. O ti ẹ̀ tó reviews dáadáa. Bọ̀wọ̀ Fola ìgbà tó lọ, ó ń ṣọ̀kẹ́ pé Fola ti rá àánú gbà ọjọ́ ti pẹ́. Kí ìwọ gan tó mọ̀ nǹkan tó ń pè ní fame ní Fola ti rá àánú gbà. So pé kò kì í sọ̀rọ̀, ó gentle, jẹ́jẹ́ tiẹ̀ ló máa ń ṣe. Kì í ṣẹgbẹ́. When it comes to popularity, Fola senior ẹ̀. Understand this thing. Ìwọ àti Fola ò kì í ṣẹgbẹ́. When it comes to popularity, Fola ò kì í sọ̀rọ̀. But when it comes to popularity, ìjàlá jẹ́ ẹ ló jẹ́. So má gbé hatred yẹn tó wọ̀ sọmọ yẹn. Má gbé hatred yẹn tó wọ̀ sọmọ yẹn. Má máa sọ̀rọ̀ ẹ, má máa subject èèyàn sí bully. Ẹ máa ṣe bí kékeré kan, wọ́n á sọ pé fídíò kékeré tó ń ṣe. That's not a kékeré video. Actions speak louder than words. Your actions in that video, it is so clear and direct. Rí bó ṣe bẹ́ẹ̀ tà mọ́. Tọ́rọ̀ ẹ̀ bá wà tó bá jáde ọ̀rọ̀ yẹn kó yẹ kó avoid ẹ̀. Ọ̀rẹ́ mi máa wà mí báyìí tí wàá lọ sọ̀rọ̀ nǹkan báyìí. Nǹkan tó máa ń pè léyàn lọ́pọ̀lọ́ nìyẹn. Ọlọ́gbọ́n torí ẹja mú. Tó bá sọ̀rọ̀ nǹkan báyìí ṣé wọ́n ní lọ tà mọ́ ẹ pé Fola ni mo bá wí àbí Fola ló lọ ṣolóṣo. Bọ̀wọ̀ lọ́pọ̀lọ́.
If your brain cannot process that, if you say something like that, it can affect this person. They may think that is this person I'm referring to. Oh, you go call Rokini Yakoto so. I don't pay celebrity on money. Well, I don't have anything against you. I don't have anything against you. But I guess let this be the first and the last. To bá fẹ́ share anything, ṣorí burúkú ẹ̀ pẹ̀lú àwọn ọmọ Instagram yẹn. But when you know that you are associated with this person and this one, má fún ní fake love, kó máa praise ẹ̀ lẹ́yìn, kó wá máa bójú ẹ̀jẹ̀ níwájú. Lè hate Fola. Lè hate Fola. Kò sí nǹkan tó lè ṣe in China. We cannot ṣe kíni, we cannot hate her. But stay on your lane. Friendship is not by force. Friendship with ẹ tí ń mú Lara dání. That is it. Ó lágbára o. Kó tún máa ṣe rere ní ayé. Kó ti la. Ọmọ yẹn ti la náà kọjá. Àwọn kan á tún máa gbé owó ẹ̀ torí nǹkan kékeré. Lọ́run á gbà wá. Ẹ̀yin náà lẹ ń kọ́ rẹ̀ jọ.